èèyàn márùn-ún dèrò ọ̀run nínú ìdílé kan náà nílùú Abia. Iléeṣẹ́ ọlọ́pàá dépínlẹ̀ Abia ti fìdí kù èèyàn márùn-ún tí wọ́n jẹ́ ọmọ ìdílé kan náà múlẹ̀ ní agbègbè Ìmúmù ní ìjọba ìbílẹ̀ Osisioma, Ngwa. Àwọn tó dolóògbé ọ̀hún ni Kachi Inambugu, ìyàwó rẹ̀ Chinanza àti àwọn ọmọ wọn mẹ́ta. Wọ́n rí òkú gbogbo wọn nínú ilé wọn ní ọjọ́ Ìṣẹ́gun Túsídéè tó kọjá lẹ́yìn táwọn èèyàn kò rí wọn fún ọjọ́ díẹ̀ ládùúgbò. Nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia DSP Maureen Chinaka sọ pé ẹ̀gbọ́n arákùnrin tó kú náà ló fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá Osisioma Division létí. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní bẹ́ẹ̀ ni ní ọjọ́ 18 oṣù keje ọdún 2026 ni ẹ̀gbọ́n ẹni tó kú náà wá fi ọ̀rọ̀ náà tó àwọn létí lẹ́yìn tí kò lè bá Kachiwabu sọ̀rọ̀ nígbà tí wọ́n dé ilé rẹ̀ ní abúlé Umemo, agbègbè Osisioma. Wọ́n kan ilẹ̀kùn rẹ̀ léraléra ṣùgbọ́n kò sẹ́ni tó dáhùn. Nígbà náà ni wọ́n fi agbára sílẹ̀kùn ilé náà tí wọ́n sì rí òkú arákùnrin wọn, ìyàwó rẹ̀ àti àwọn ọmọ wọn mẹ́ta tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Chinaka sọ pé àwọn ọlọ́pàá ti dé ibi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó ṣeéṣe kó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó tún sọ pé a ti ṣàyẹ̀wò lákọ̀ọ́kọ́ lórí àwọn òkú náà, a sì ya àwòrán ibi ìṣẹ̀lẹ̀ náà. A ti gbé àwọn òkú náà lọ sí ilé ìgbókùsí kí wọ́n lè ṣe àyẹ̀wò òkú láti mọ ohun tó fa ikú wọn. Ìwádìí sì ń tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí àwọn ará agbègbè ṣe sọ, ìgbà ìkẹyìn tí wọ́n rí ìdílé náà ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 18 oṣù keje kí ìbẹ̀rù tó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ènìyàn nítorí pé wọn kò tún farahàn mọ́. A tún gbọ́ pé àwọn aládùúgbò àti àwọn ará agbègbè mìíràn lọ sílẹ̀kùn ilé náà lẹ́yìn tí gbogbo ìgbìyànjú láti kàn sí wọn kùnà, tí wọ́n sì bá òkú ènìyàn márùn-ún nínú ilé. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ìwádìí sì ń tẹ̀síwájú láti mọ pàtó ohun tó fa ikú àwọn òkú náà.